ẹni àwọn àjẹ́ ń gba ẹ̀jẹ̀ mu tán wá lọ ṣàyẹ̀wò. Ẹ̀rọ òyìnbó ò lè rí ọwọ́ ayé tó wà lára ẹ̀. Ipá oníṣègùn ayé kan sì ká tí ayé bá sòyàn mọ́lẹ̀ tí ọba ti sí ti Jésù ọba mímọ́ kò sẹ́ni ó lè tú. Ṣùgbọ́n Jésù ti dé báyìí láti wá sọ̀rọ̀ ẹ̀dá yìí. Ó kàn fẹ́ kó pa ìrònú ẹ̀dá ni kó lè bá a dà. Jésù ti Násárẹ́tì fèrè fún àwọn àyànfẹ́ rẹ̀ lónìí o. Ojúmọ́ ire lọ́mọ wọn, ojúmọ́ ayọ̀, ojúmọ́ ìdùnnú. Bàbá mímọ́ wá bá mi pa ìrònú wọn dà kọ́rọ̀ òun ò lè já sọpẹ́. Adúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa, àmín. Ǹjẹ́ ọmọ ọ̀rẹ́ mi wípé béèyàn bá ṣe ń rò ní máa rí fún yàn. Béèyàn bá ti ń rò ní máa rí fún yàn. Ẹni bá ń ro ire sí rẹ̀, ire ọba. Ẹni bá ń ro ibi sí ara ẹ̀, ibi ọba. Kí ni máa mú kéèyàn rúbi sí ara ẹ̀ nígbà téèyàn bá ń lálà lórí ayé kọjá? A máa wá rò wípé Ọlọ́run ọ̀dá inú wàhálà ìlú òun ó kù sí. Wá yí ìrònú ẹ̀ padà. Jẹ́ mú ẹ lọ sínú ìrírí ọmọbìnrin kan tí ìdààmú ayé wọ̀ lọ́rùn. Ká lọ sínú ìwé Máàkù orí 5. Ìwé ìyìnrere Máàkù orí 5. Jẹ́ n ka ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 28 fún ẹ. Ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 28 ìyìnrere Máàkù orí 5. Ẹsẹ̀ 25 sí ẹsẹ̀ 28. Lọ́rọ̀ lọ. Obìnrin kan tó ní ìsun ẹ̀jẹ̀ ní ọdún 12. Nǹkan oṣù ni ó ń ya lára ẹ̀. Kì í ṣe lóṣooṣù, lójoojúmọ́. Obìnrin máa da ẹ̀jẹ̀ lára fún ọdún 12 gbáko. Ṣé ìbẹ́yìn náà mọ̀ bó ṣe máa rí? Aláàárẹ̀ ni. Yóò máa rọ gbọ́jọ́gbọ́jọ́ ni. Ẹ lè rí ní òde àríyá. Ọlọ́mọ ń ṣèkómọ kò gbọ́dọ̀ débẹ̀. Kì í ṣe pé ìsun ń sun lára ẹnìkan ni. Ìsun ìdíbàjẹ́ ni. Ibi ọba wọ̀ òórùn bàbẹ̀ jẹ́ ni. Ẹni tí ojú rẹ̀ ti rí ohun pípọ̀ lọ́dọ̀ ọ̀pọ̀ àwọn oníṣègùn tí ó sì ti ná ohun gbogbo tó ní tán tí kò sì san rárá. Àwọn oníṣègùn wọn èso oníṣègùn gidi ni òbẹ́ni gidi náà bá dẹ̀ wà nù wọn. Torí ẹni ayé bá dà láàmú tí wọ́n á lògùn ẹ̀jẹ̀. Ẹni àwọn àjẹ́ ń gba ẹ̀jẹ̀ mu tán ń gbé mú tán wá lọ ṣàyẹ̀wò. Ẹ̀rọ òyìnbó ò lè rí ọwọ́ ayé tó wà lára ẹ̀. Ipá oníṣègùn ayé kan sì ká. Tí ayé bá sòyàn mọ́lẹ̀ tí ọba ti sí ti Jésù ọba mímọ́ kò sẹ́ni ó lè tú. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n Jésù ti dé báyìí láti wá sọ̀rọ̀ ẹ̀ dayọ̀. Ó kàn fẹ́ kó pa ìrònú ẹ̀dá ni kó lè bá a dára fún ọ. Pa ìrònú ẹ̀dá kó lè bá a dára fún ọ. Bá a sọ fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, pa ìrònú rẹ̀ dà kó lè bá a dára fún ọ. Wá gbọ́ ní tí obìnrin yìí sọ. Lẹ́yìn gbogbo tójú ẹ̀ ti rí yẹn kó sàn. Kàkà kó wá sàn ṣe ló tún pọ̀ sí. Nígbà tó wá gbòòrò Jésù ti dé o. Ó wá sẹ́yìn rẹ̀ láàrin ọ̀pọ̀ èèyàn. Ó fọwọ́ kan aṣọ rẹ̀. Nítorí pé wípé bí mo bá ti ṣe fi ọwọ́ mi kan aṣọ rẹ̀, ara mi yóò dá. Lọ́gán ní ìsun ẹ̀jẹ̀ tí ń bẹ lára ẹ̀ ó dẹ̀ gbẹ. Òun sì mọ̀ lára ẹ̀ pé òun ti rí ìmúláradá gbà kúrò nínú àrùn òun. Sórí n tó bíire fún obìnrin yẹn ìrònú ẹ̀ ni o. N tó mú kí ìyọnu máa pọ̀ fún ọ nínú ayé ẹ̀ ni pé ìrònú ẹ̀ ni o. Èmi ò láyé ò sí ọ. Ìnọ̀rọ̀ rí ọ̀la wá ayé nù. Èmi ò sọ bẹ́ẹ̀ o. Torọ́rọ̀ obìnrin ò lọ́wọ́ ayé nù. Torí mi ò rí irú ẹ̀ rí o. Kóbìnrin máa ṣe nǹkan oṣù ní gbogbo ọjọ́. Nǹkan ṣe lẹ́ẹ̀kan lóṣù tó wá di tí ń fojoojúmọ́ ṣe ọdún lọ́nà mẹ́wàá àtìríta. Ọjọ́ ti lọ, ọjọ́ ti pọ̀. Ó wá tún ná gbogbo tó ní. Bó bá nílé ó ti tà. Ilé tó ní bẹ̀rẹ̀ ọ̀tà. Ilé tó ní Ring Road ọ̀tà. Síbẹ̀yìn náà mọ̀ pé kì í ṣe tán bá ta lé ń bẹ̀rẹ̀ wọ́n tà ní Ring Road. Ilé tó ní l'Àkóbọ̀ ọ̀tà. Ilé tó ní Bódìjà ọ̀tà. Èyí tó ní l'Àbújá ọ̀tà. Èyí tó ní Port Harcourt ọ̀tà. Èyí tó ní l'Èkó ọ̀tà. Ó wá di kolobo. Ṣùgbọ́n ọba ògo ọdẹ̀mí ẹ̀ sí. Kí sì wá ló jẹ́mi ẹ̀ sí? Ó wá gbúrò Jésù. Kò gbóògùn jẹ. Tó bá jẹ́wọ́ ni ó ti gbóògùn jẹ. N tó dé bóbìnrin yẹn Ọlọ́run níjó dé bọ́. Ìwọ̀nba tó wá kàn èyí tó wá dé bọ́ yìí náà Ọlọ́run ò fẹ́ kó máa bá lọ bẹ́ẹ̀. Tí n bá fi ọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀, ara mi yóò yá. Àkórí ọ̀rọ̀ tí mo bẹ̀ sọ ni o. Tí n bá fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀. Tíwọ náà bá lè sọ pé
ohun oníṣẹ́ Ọlọ́run tí mò ń gbọ́ yìí, tí n bá lè gba ọ̀rọ̀ yìí gbọ́, ire jẹ́ tèmi, àìsàn mi tán, ìdààmú mi tán, ìfòòró mi tán. Bẹ́ẹ̀ ni ó lè oníṣẹ́ Ọlọ́run kò ní àwọn wèrè wo ní sọ̀rọ̀, àwọn olòṣì, èrè olòṣì ó sì jẹ́. Bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni tó bá ní ikọ̀ Ọlọ́run ni wọ́n, ẹni ire ni wọ́n, Ọlọ́run ló rán wọn sí wa, ó sì rí èrè rẹ̀. Béèyàn bá ṣe ń rò nípa oníṣẹ́ Ọlọ́run, bẹ́ẹ̀ ni ṣe máa ń rí fún. Bẹ́ẹ̀ ni bó bá ṣe rò nípa Ọlọ́run ni ó ṣe rí fún. Lójú ẹsẹ̀, ogun ọjọ́ pípẹ́, ọ̀sẹ̀ èmi ọmọ ọdún tó ti wà lẹ́nu wàhálà yìí o, èmi ọmọ ọdún tó wà lẹ́nu wàhálà yìí o, tó bá ti lè yírònú ẹ̀ padà. Obìnrin yìí ló sọ bẹ́ẹ̀ fúnra rẹ̀, ló sọ ọ̀nà tí ó gbà ríre. Jésù kọ́ ló sọ fún, èèyàn kan kọ́ ló sọ fún, pàìtọ̀ kan kọ́ ló sọ fún, àwọn ọmọ ẹ̀yìn Jésù kọ́ ló sọ fún. Òun ló rò nínú ọkàn ẹ̀ pé òbítíbitì ìròyìn pọ̀, mo mọ̀ pé ń gbọ́wọ́ léèyàn, mo mọ̀ pé ń bá lọ́wọ́ tí ń gbé kiri ọkàn mi, ilẹ̀ ti ṣú. Ntẹ́mi ó sì ni pé màá rá pálápálá tọ́wọ́ mi bá sá ti lè kan, kì í ṣe gbogbo aṣọ ẹ̀, ìṣẹ́ tí aṣọ ẹ̀, ó sì fọ́ kan ìṣẹ́ tí aṣọ Jésù. Ntí ń yọ lẹ́nu ó dẹ̀ parí. Kọ́ka sáàmù, àwọn kan ní kọ́ka sáàmù látòrí sáàmù 1 kó kàdé 150, ìṣẹ́ ni ìṣẹ́. Àwọn kan ní kọ́ sáàmù 35 kó fi 109 parí ẹ̀, kó fi cancel ẹ̀. Irọ́ ni. Tí wọ́n bá tọ́ ọ bá ti lè sọnù ọkàn rẹ̀ pé Jésù olùgbàlà, ohun tí mò ń gbọ́ yìí, ohun oníṣẹ́ Ọlọ́run ní ìránṣẹ́ rẹ̀ ní ẹni yìí, tí n bá dẹ̀ lè gbọ́ tí ohun yìí sọ, tí mo gbẹ̀ gbà, ara mi ó yá. Bó ti ń gbọ́ ohun mi gan, tó bá sọ wípé òpin dé bá ìsìn, òpin dé bá sòwò ẹ̀, òpin ti dé bá. Ọlọ́run ọ̀gá ògo ní forúkọ rẹ̀. Jẹ́ kó rí fún àwọn èèyàn gẹ́gẹ́ bí ìgbàgbọ́ wọn. Ìgbàgbọ́ yín mú yín lára dá. Bàbá mo dúpẹ́ torí pé o ti gbọ́. Jésù Kristi Olúwa wa. Àmín.